Excellency. When I throw, you know I'm coming. One of the things man calling voice, me man your voice. King Sonny Abiu, I'm not far off from me. Adeori, la fi moba. Ibeke oru, la fi mojoyi. Iwa rere. You know the Ojola Wabi. Ojola Wabi. Synchro. I was never saying no one, ever worry. If it's not what part, it's still one bag, one leg, it's a cocky one. I will not get one low, but no man, no low. And I say, what you want to see? Oh, yeah, I'm not going to oh, Javi, I know what lady. Motila Yuani. Like I said earlier, Ogua no moto. I'd say I'm no depend. Ladies and gentlemen, the king is doing it. Wabi me bisa. Labekuta. Orobi osho kuro lọ́rọ̀ wa. Tòótọ́ ni. Táwọn sọ̀rọ̀ àwọn olórúkọ ẹ̀gbọ́n Ṣóyínká. Oṣó Múyìwá. Oṣó Wọlé, Oṣó Túndé. Ṣódìípọ̀, Oṣó Òdìtọ̀ Wòyíwálé o. Ṣódẹkẹ́. Ìbéèrè náà gbogbo ẹ̀ náà o. Ṣé mọ̀mọ́ mi ní ìbéèrè ni o? Ṣó wọlé kò tí wọlé o. Ṣó dẹkẹ́ kò dẹkẹ́. Ṣó bá dé kò bá dé. The first Nigerian artist to be nominated for a Grammy Award. The first Nigerian artist to be signed onto an international record label. The first Nigerian artist to sell platinum. Morati Batak Tasi Seberesin Koning Bang. Bia Nolori. Daddy. Ladies and gentlemen, international superstar, Mayegun of the universe. Even Kewa was surprised. He's totally surprised. The body of course my move voice King. I read you could they show you? Hello. King. Morati, my last trip to New York. What am I calling? For Joe Biden. Naira ló ló jẹ́ nǹkan tó bí nínú nìyẹn. Bá àmọ́ ṣe máa lọ sí Amẹ́ríkà tí President Amẹ́ríkà wà ní náírà. Ó dùn mí gan. Mo lò bẹ́ẹ̀. Bá a ṣe máa yọ lóye. Once again, ladies and gentlemen, I want to welcome the People's Governor, my big brother, His Excellency Ìlérí Olúwa ló ṣẹ láyé yín tí ìmọ́lẹ̀ fi wọlé. Ladies and gentlemen, universe himself. Ladies and gentlemen, please welcome King Waisu Eiders Masha. All our fathers have been told, the event planner said they have a special room they need you to go to now. Please, thank you very much.
Thank you. Anumo Olimba. Sheriko Jorawo. Sheriko Jorawo. Ah. Voice mi ni K1 low mi confess hospital láti join me. Anumo Olimba. Madam, you know we get K1 low. The first Nigerian artist to be nominated for a Grammy Award. Ẹni mo rí làwọn rẹ̀bẹ̀ sọ́gbọ́n nínú ọ̀rẹ́ ni. Gbogbo ogun mi ló mọ́ máa lè jẹ́ ìrówó ṣùgbọ́n o. Ọlọ́lá mo bá lóde o, mo gbà fún ẹ tó káàbọ̀. Kábíyèsí mo bá lóde ìrówó ti dé dáadáa. Good morning owó. Good afternoon owó.
ṣe tèmi nílé kí n bá money owó good afternoon owó good evening owó dákú máa bọ̀ kó wá ṣe tèmi nílé owó rápẹ́ kálukú kí rí ẹ̀kú lò kí rí ẹ̀kú gbàyé bí ti kábíyèsí owó sanwó. Prophet Yetunde Mèrí mi ti ká lára olórúkọ màmá tó bí Olúwa wá Jésù Kristi. Ọjọ́ gbogbo bí ọdún lọ lára kò ọmọdé rẹ̀ dẹ́ kò. Bàtà tí ó wọ̀ ṣùkúṣùkú bámbám ẹni tó bá wúwo bẹ́ẹ̀. Olúborí jayé ẹ̀lọ́ mẹ́lọ́ mẹ́lọ́. Bíbí rẹ̀ ò